Hello gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́, ẹ̀gbọ́n àti àbúrò tí ẹ̀ ń gbọ́ mi nínú ilé. Mo kí wa kú àbọ̀ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa ti ọ̀sẹ̀ yìí. Àdúrà mi ni wípé Olúwa yóò fi òye ẹ̀kọ́ náà yé wa, yóò sì ràn wá lọ́wọ́ láti lè jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Orí ọ̀rọ̀ tí à ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí, òun ni a pè ní ìkéde ìgbà gbogbo, èyí táwọn olóyìnbó pè ní continual proclamation. Ìkéde ìgbà gbogbo. Ìkéde ìgbà gbogbo. À ń sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé orin Dáfídì, orin ẹyọ kan ó lé ní 70, ẹsẹ̀ 12 sí 21 rẹ̀. Ìwé orin Dáfídì, orin 71, ẹsẹ̀ 12 sí 21 rẹ̀. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ ṣí, ẹ jẹ́ a jọjọ kà á láti ẹsẹ̀ 12 títí dé 21 níbi tí ẹ̀kọ́ wa tí ó sodo sí. Mò ń kà láti inú Bíbélì mímọ́ ní èdè Yorùbá. Ó kà báyìí: Ọlọ́run, má ṣe jìnnà sí mi, Ọlọ́run mi, yára sí ìrànlọ́wọ́ mi. Jẹ́ kí wọn kí ó dààmú, kí a sì run àwọn tí ń ṣe ọ̀tá ọkàn mi. Kí a sì fi ẹ̀gàn àti àbùkù bo àwọn tí ń wá ìfarapa mi. Ṣùgbọ́n èmi ó máa retí nígbà gbogbo, èmi ó sì máa fi ìyìn kún ìyìn rẹ. Ẹnu mi yóò sì máa fi òdodo àti ìgbàlà rẹ hàn ní ọjọ́ gbogbo. Èmi kò sámọye rẹ̀. Èmi ó wà ní agbára Olúwa Ọlọ́run. Èmi ó máa dá ọ̀rọ̀ òdodo rẹ̀ sọ àní ti ẹnìkan. Ọlọ́run, ìwọ ti kọ́ mi láti ìgbà èwe mi wá, àti títí di ìsinsìnyí ni èmi ti ń sọ̀rọ̀ ìyanu rẹ. Pẹ̀lúpẹ̀lú, nígbà tí èmi di arúgbó tán tí mo hewú, Ọlọ́run, má ṣe kọ̀ mí, títí èmi ó fi ipá rẹ hàn fún ìran yìí àti agbára rẹ fún gbogbo àwọn ará ẹ̀hìn. Ọlọ́run, òdodo rẹ ga jọjọ, ẹni tí ó ti ṣe nǹkan ńlá. Ọlọ́run, ta ló dàbí ìwọ? Ìwọ tí o fi iṣẹ́ ńlá àti kíkan hàn mí, ni yóò tún mi jí, yóò sì tún mú mi sọ sí òkè láti ọ̀gbun ilẹ̀ wá. Ìwọ ó sọ ọlá mi di púpọ̀, ìwọ ó sì tù mí nínú ní ìhà gbogbo. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa ó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Ẹsẹ̀ láti rántí wa ẹsẹ̀ 14 ìwé tí à ń gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí. Ìwé orin Dáfídì, orin 71, ẹsẹ̀ 14 rẹ̀. Òun lẹsẹ̀ láti rántí, ẹsẹ̀ àkọ́kàn, ẹsẹ̀ mọ́nigbàgbé wa. Èyí tó kà báyìí: ṣùgbọ́n èmi ó máa retí nígbà gbogbo, èmi ó sì máa fi ìyìn kún ìyìn rẹ. Ṣùgbọ́n èmi ó máa retí nígbà gbogbo, èmi ó sì máa fi ìyìn kún ìyìn rẹ. Ẹsẹ̀ láti rántí wa nù lẹ́ẹ̀kan sí. Mo kí yín kú àbọ̀ sínú ẹ̀kọ́ wa ti ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ti ọ̀sẹ̀ yìí, tí í ṣe ọ̀sẹ̀ kejì nínú oṣù keje. Ogóje àti ẹyọ mẹ́rin 2024. Okòólélẹ́gbàá àti ẹyọ mẹ́rin. Okòóléníẹgbàá àti ẹyọ mẹ́rin tí a wà yìí. Bí ẹ ò bá gbàgbé, lọ́sẹ̀ tó kọjá lọ tá a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tóṣù yìí, mo jẹ́ ká mọ̀ wípé orí ọ̀rọ̀ wa fún gbogbo oṣù yìí ó ní ṣíṣe àfihàn ìrètí, expressing hope. Ṣíṣe àfihàn ìrètí.
ìrètí, mímú ìrètí jáde nínú àìnírètí. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé, lọ́sẹ̀ tó kọjá lọ, a kẹ́kọ̀ọ́ nípa ẹnìkan tó jẹ́ wípé ìṣubú Jerúsálẹ́mù sí ọwọ́ àwọn ọmọ ogun Bábílónì sojú rẹ̀ kòrókòró. Ẹni tí bíbi tẹ́ḿpìlì wó sojú rẹ̀ kòrókòró. Ẹni tí wíwó odi Jerúsálẹ́mù lulẹ̀ gbẹ̀m tó sojú rẹ̀ kòrókòró. Ẹni tí pípa ìmọye àwọn ọmọ Júù ní Jerúsálẹ́mù sojú rẹ̀ kòrókòró. Ẹni tí ó jẹ́ pé kíkó àwọn ènìyàn Júdà lọ sóko ẹrú ní ilẹ̀ Bábílónì ó sojú rẹ̀ kòrókòró, ó sì sunkún nínú ìwé ẹkún Jeremáyà tí a ti kẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ tó kọjá. Ṣùgbọ́n nínú ipò ẹkún tó wà náà, nínú àìnírètí tó wà náà, a rí inú ẹ̀kọ́ wa lọ́sẹ̀ tó kọjá bí ìrètí rẹ̀ ṣe sọjí, bó ṣe fi ìrètí hàn. Lọ́sẹ̀ yìí, àwọn á lọ ń kẹ́kọ̀ọ́ nípa bàbá àgbà kan tí òun náà wà ní ipò àìnírètí, ṣùgbọ́n tó jẹ́ pé bó ṣe wà nínú ipò àìnírètí tó, ó tún fi ìrètí hàn nípa ìgbàgbọ́ rẹ̀ nínú Ọlọ́run, ẹni tí máa ń so ohun gbogbo, tí ohunkóhun kò ṣòro fún láti ṣe. Nínú ìgbé ayé bàbá àgbà yìí, òun ni a ti ń lọ kẹ́kọ̀ọ́ lónìí nínú ìwé orin Dáfídì, orin 150, ẹsẹ̀ 12 sí 420 rẹ̀. Abala méjì la wá pín ẹ̀kọ́ yìí sí. Abala àkọ́kọ́ rẹ̀ ó ní ẹsẹ̀ 12 sí 14 yẹn, èyí tí a pè àpèlé tiẹ̀ ní igbe fún ìrànlọ́wọ́. Igbe fún ìrànlọ́wọ́. Orin Dáfídì, orin 150, ẹsẹ̀ 12 sí 14 rẹ̀, ó kà báyìí lẹ́ẹ̀kan sí. Ó ní, Ọlọ́run, má ṣe jìnnà sí mi, Ọlọ́run mi, yára sí ìrànlọ́wọ́ mi. Jẹ́ kí wọ́n dààmú, kí a sì run wọ́n àwọn tí ń ṣọ̀tá ọkàn mi, kí a sì fi ẹ̀gàn àti àbùkù bò àwọn tí ń wá ìfarapa mi. Ṣùgbọ́n èmi ó máa retí nígbà gbogbo, èmi ó sì máa fi ìyìn kún ìyìn rẹ̀. Ẹnu mi yóò sì fi òdodo rẹ̀ àti ìgbàlà rẹ̀ hàn ní ọjọ́ gbogbo. Èmi kò sámọye rẹ̀. Èmi ó wà ní agbára Olúwa Ọlọ́run. Èmi ó máa dá ọ̀rọ̀ òdodo rẹ̀ sọ, àní ti ẹnìkan. Ṣé ẹ rí orin Dáfídì, orin 150 yìí, 71, orin àdúrà ni. Orin Dáfídì, orin 150 yìí, orin àdúrà ni. Ẹni tó sì kọ orin àdúrà náà, bàbá àgbà ni. Lọ́pọ̀lọpọ̀ ọgbà ní ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n rò wípé nígbà tá a ní orin Dáfídì ń pé gbogbo orin pátápátá Dáfídì nìkan ló kọ. Ọjọ́ bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀. Ó kọ Dáfídì la fi ń pè ní. Kìí ṣe Dáfídì nìkan ṣoṣo ló kọ gbogbo orin Dáfídì, ṣùgbọ́n a fi sọrí rẹ̀ ni. Ó dàbí àwọn ìwé orin tá ń lò nínú ṣọ́ọ̀ṣì wa gbogbo káàkiri ní ìsìn. Ẹ bá dé ṣọ́ọ̀ṣì Methodist, ẹ ní ìwé orin Methodist. Tẹ́ ẹ bá dé ṣọ́ọ̀ṣì Baptist, ẹ ní ìwé orin Baptist. Tẹ́ ẹ bá dé ṣọ́ọ̀ṣì CAC, ẹ ní ìwé orin CAC. Tẹ́ ẹ bá dé ṣọ́ọ̀ṣì Catholic, ẹ ní ìwé orin Catholic. Bẹ́ ẹ bá dé ṣọ́ọ̀ṣì Redeem, ẹ ní ìwé orin Redeem. Ìbéèrè ni pé sáwọn ọmọ ìjọ Redeem ló kọ gbogbo orin tí ń bẹ nínú ìwé orin Redeem? Sáwọn ọmọ Anglican ni ẹ kọ gbogbo orin tí ń bẹ nínú ìwé Anglican? Sáwọn ọmọ Baptist nìkan ni ẹ kọ gbogbo orin tí ń bẹ nínú ìwé Baptist? Rárá o. Ìjọ ń kó wọn jọ la fi ń fowókọ ìjọ ń pè é. So orin Dáfídì, orin tí Dáfídì náà fúnra rẹ̀ kọ wà ń bẹ o, ṣùgbọ́n kì í ṣe gbogbo àwọn orin pátá ló jẹ́ pé Dáfídì nìkan ló ṣàpilẹ̀kọ wọn. Orin tá ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí, orin 150. Orin ẹni ó kọ orin yẹn bàbá àgbà ni. Bó la ṣe mọ̀ pé bàbá àgbà ni? Ẹsẹ̀ 9 orin, ẹsẹ̀ 17 orin, ẹsẹ̀ 18 orin,
ó fàṣírí yẹn hàn wá gbangba wípé bàbá àgbà ni. Ṣé bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á jọjọ wo tẹ́sẹ̀ ìkẹsàn-án wí. Ó ní má ṣe sá mi tì ní ìgbà ogbó, má ṣe kọ̀ mí sílẹ̀ nígbà tágbára mi bá yẹ̀. Èyí òun fi hàn wá wípé ẹni tí ń sọ̀rọ̀ yìí ó ti dògbó. Tẹ́ ẹ bá sì wo ẹsẹ̀ ìkẹtàdínlógún, ó ní Ọlọ́run, ìwọ ló ti kọ́ mi láti ìgbà èwe mi wá títí dìsinsìnyí lèmi ó máa sọ̀rọ̀ ìyanu rẹ. Èyí ò túmọ̀ sí pé kì í ṣe ìwé, àgbà ni. Tẹ́ ẹ bá wọ́n ẹsẹ̀ ìkejìdínlógún, ó ní pẹ̀lúpẹ̀lú nígbà tí èmi di arúgbó tán tí mo hewú. So àwọn ẹsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ń fàṣírí hàn wá wípé olórin yìí bàbá àgbà kan ni. Bàbá àgbà yìí kì í wá kàn ṣe bàbá àgbà lásán, bàbá àgbà tó bọ́ lọ́run rìn, bàbá àgbà tó bọ́ lọ́run ṣiṣẹ́ ni. Bàbá àgbà tó bọ́ lọ́run rìn, bàbá àgbà tó bá Ọlọ́run ṣiṣẹ́ papọ̀ ni. Bó la ṣe mọ̀? Ẹsẹ̀ ìkẹfà àtẹsẹ̀ ìkẹtàdínlógún orin ló fàṣírí yẹn wá. Ṣé bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ̀yin ẹ wo ẹsẹ̀ ìkẹfà àtẹsẹ̀ ìkẹtàdínlógún orin yẹn. Bíbélì sọ nú ẹsẹ̀ ìkẹfà, ó ní ọwọ́ rẹ ni a fi gbé mi dúró láti inú wá. Ìwọ ni ẹni tí ó mú mi jáde láti inú ìyá mi wá. Nípasẹ̀ rẹ ni ìyìn mi wà nígbà gbogbo. Ńgbà wá dẹ́sẹ̀ ìkẹtàdínlógún, ó ní Ọlọ́run, wọ́n ló ti kọ́ mi láti ìgbà èwe mi wá àti títí dìsinsìnyí ni èmi ń sọ̀rọ̀ ìyanu rẹ. Láti ìgbà èwe rẹ̀ ló ti ń bá Ọlọ́run rìn, láti ìgbà èwe rẹ̀ ló ti ń bá Ọlọ́run ṣiṣẹ́. Ṣùgbọ́n lákòókò tí ń kọ orin yìí, àwọn ọ̀tá gbógun tì í. Ó wà lẹ́sẹ̀ kan ayé, ẹsẹ̀ kan ọ̀run. Lákòókò tó ń kọ orin tá à ń kẹ́kọ̀ọ́ lé lórí, ẹsẹ̀ kan ayé, ẹsẹ̀ kan ọ̀run ló wà. Níbo la ṣe mọ̀? Ẹ̀yin ẹ wo ẹsẹ̀ ìkẹrin orin yẹn, orin Dáfídì orin 150. Ẹsẹ̀ ìkẹrin fàṣírí yẹn hàn wá àtẹsẹ̀ ìkẹwàá. Nínú ẹsẹ̀ ìkẹrin, olórin ní gbà mí Ọlọ́run mi ní ọwọ́ àwọn èèyàn búburú, ní ọwọ́ àwọn aláìṣòdodo àti ìkà ọkùnrin. Àwọn ọkùnrin ẹlẹ́gbẹ́ rẹ̀ wọ́n gbógun tì í. Nínú ẹsẹ̀ ìkẹwàá wá tẹ̀síwájú, nítorí àwọn ọ̀tá mi ń sọ̀rọ̀ sí mi, àwọn tí ń sọ ọkàn mi sì gbìmọ̀ pọ̀. Ogun onígbìmọ̀ ni wọ́n gbé tì. Ogun onígbìmọ̀ ni wọ́n gbé tì lákòókò tó ń kọ orin yìí. Èyún ló wá, ẹnìkan wá béèrè pé kí ló wá ṣe bí ọ̀bá nídìí obìnrin jẹ́ kúmólú? Kí ló fà á táwọn ọ̀tá fi gbìmọ̀ pọ̀ tí wọ́n gbógun tì lákòókò yìí? Ẹsẹ̀ ìkọkànlá sì sọ fún wọn tó fà á tí wọ́n fi gbógun tì. Kí ni nǹkan náà? Ẹ jẹ́ á jọ ka ẹsẹ̀ ìkọkànlá. Wọ́n wí pé Ọlọ́run ti kọ̀ sílẹ̀. Ẹ lépa ẹ̀ kí ẹ sì mú un, nítorí kò sí ẹni tí yóò gbà á. Ẹ má gbàgbé, bàbá àgbà yìí láti ìgbà èwe rẹ̀ ló ti ń bá Ọlọ́run rìn tó sì ń bá Ọlọ́run ṣiṣẹ́. Ṣùgbọ́n àwọn yìí ti ń sọ, wọ́n wá sọ dé ìkórìtà kan tí wọ́n rò pé Ọlọ́run rẹ̀ ti kọ̀ ọ́ lẹ̀, kò sẹ́ni tó lè gbà mọ́. Ọlọ́run ní ti ń gbà lọ́wọ́ wọn látẹ̀yìnwá, wọ́n wá wò pé Ọlọ́run ti kọ̀ ọ́ lẹ̀, kò sẹ́ni tó lè gbà mọ́. Ó yá ẹ lé nísìnyí, ẹ mú. Ọlọ́run ti padà lẹ́yìn rẹ̀. Ìrètí wọn nù. Ipò yìí tí àwọn ọ̀tá gbógun tí wọ́n lé tí wọ́n fẹ́ mú, ipò yìí ló wà nígbà tí ó ní láti kígbe pé Olúwa. Ibi tí ẹsẹ̀ ẹ̀kọ́ wa gangan ti wá bẹ̀rẹ̀ nínú ẹsẹ̀ ìkejìlá. Nígbà tí wọ́n ní ẹ lé, ẹ mú, Ọlọ́run ti padà lẹ́yìn rẹ̀. Tí wọ́n lé, tí wọ́n fẹ́ mú, òun náà kí ló wá ṣe? Ó kígbe pé Olúwa. Ìdí orí ọ̀rọ̀ wa nù. Ìdí orí ọ̀rọ̀ abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa inú. Ó kígbe pé Olúwa fún ìrànlọ́wọ́. Ìyẹn ni ẹsẹ̀ ìkejìlá ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ sọ fún wa. Ọlọ́run mi, má ṣe jìnnà sí mi. Ọlọ́run mi, yára sí ìrànlọ́wọ́ mi. Ọkàn rẹ̀ pòǹgbẹ fún ìrànlọ́wọ́ Ọlọ́run. Kò kígbe pé ìyẹn o, Ọlọ́run ló kígbe pé. Torí pé ìgbẹ́kẹ̀lé èèyàn asán ni. Ọlọ́run mi, yára fún ìrànlọ́wọ́ mi. Lẹ́yìn tó gbígbé pé Ọlọ́run pé má fi mí sílẹ̀, má jìnnà sí mi, má rò pé o ti jìnnà sí mi ni, má jìnnà sí mi, dìde fún ìrànlọ́wọ́ mi. Lẹ́yìn náà ló wá gbàdúrà kí Ọlọ́run kó dààmú,
kó sì run àwọn ọ̀tá òun nínú ẹsẹ̀ ìkẹtàlá. Jẹ́ kí wọn kí ó dààmú, kí a sì run àwọn tí ń ṣe ọ̀tá ọkàn mi, kí a sì fi ẹ̀gàn àti àbùkù bo àwọn tí ń wá ìfarapa mi. Àdúrà mẹ́ta ń bẹ gbáǹkọ́gbì lọ́gbà lòdì sí àwọn ọ̀tá rẹ̀. Ìkíní, ó gbàdúrà k'Ọlọ́run dààmú wọn. Ìkejì, ó gbàdúrà k'Ọlọ́run run wọ́n. Ìkẹta, ó gbàdúrà k'Ọlọ́run kó fi ẹ̀gàn àti àbùkù kó fi bò wọ́n mọ́lẹ̀ bí aṣọ. Ó sì gba gbogbo àdúrà wọ̀nyí pẹ̀lú ìgbàgbọ́ wípé bóun ti wíhun bẹ́ẹ̀ ni ó rí. Ìdí nìyí, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹrìnlá sísàlẹ̀, tó fi wá ń ní, Olúwa, mo mọ̀ pé ó ṣe é, tó o bá sì ti ṣe tán ń dúpẹ́. Ìdí nínú ẹsẹ̀ ìkẹrìnlá tó fi ní, ṣùgbọ́n èmi ó máa retí nígbà gbogbo, èmi ó sì fi ìyìn kún ìyìn mi. Olúwa, ẹ̀bẹ̀ mi yìí, tó o bá ń ṣe é tán, n ó fi ìyìn kún ìyìn mi, n ó yìn ọ́. Ìyẹn mú mi rántí orin kan tá à ń kọ nínú ṣọ́ọ̀ṣì wa. Èmi ó yìn ọ́ bàbá, èmi ó yìn ọ́ bá, èmi ó yìn ọ́ o, èmi ó yìn ọ́. Ó ní n ó fi ìyìn kún ìyìn mi nígbà tó o bá run àwọn ọ̀tá mi tán, tó o dààmú wọn, tó o faṣọ ẹ̀gàn àtàbùkù tó fi bò wọ́n. Kò dúró síbẹ̀ nìkan, ó tún ní òun ó ròyìn òdodo Ọlọ́run nínú ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Èmi ó máa fi òdodo rẹ àti ìgbàlà rẹ hàn ní ọjọ́ gbogbo. Olúwa, bá o bá ṣe fún mi tán, n ó fi ìgbàlà rẹ àti òdodo rẹ hàn lọ́jọ́ gbogbo. N ó fi ìgbàlà rẹ, n fòdodo rẹ hàn. Ìní, n fi ìgbàlà rẹ hàn. Èjì, kìí wá ṣe lọ́jọ́ kan, lọ́jọ́ gbogbo ni. Lọ́jọ́ gbogbo ní mo fi ìgbàlà rẹ, lọ́jọ́ gbogbo ní mo fòdodo rẹ hàn. Ó gbà á nínú àdúrà, ó sì ní ìgbàgbọ́ pé bóun ti wí bẹ́ẹ̀ l'Olúwa ó ṣe. Nígbà tó wá dé ẹsẹ̀ ìkẹrìndínlógún, ó wá tẹ̀síwájú wípé òun ó polongo, òun ó kó kìkì, òun ó sọ fáráyé ìyanu Olúwa nínú ayé òun. Ẹsẹ̀ ìkẹrìndínlógún, ó ní èmi ó wá ní agbára Olúwa Ọlọ́run, èmi ó máa dá ọ̀rọ̀ òdodo rẹ sọ, àní ti ẹnìkan. Ìdáǹdè tó bá ṣe fún mi lórí àwọn ọ̀tá tó gbógun tì mí yìí, n ó máa dá sọ. N máa sọ̀rọ̀ òdodo rẹ, n máa sọ̀rọ̀ agbára rẹ níwájú gbogbo èèyàn. Kò dùn bẹ́ẹ̀ nìkan, gbòdé abala kejì ẹsẹ̀ ìkẹrìndínlógún, ó ní èmi ó dá ọ̀rọ̀ òdodo rẹ sọ. Ń dá ọ̀rọ̀ òdodo rẹ sọ, n ó kéde rẹ̀ fáyé gbọ́, n ó ròyìn ìdáǹdè rẹ àti ìtúsílẹ̀ rẹ. So ní abala àkọ́kọ́ yìí, a rí i wípé bàbá àgbà yìí tó ti bá Ọlọ́run rìn, tó sì bá Ọlọ́run ṣiṣẹ́, tí tó ti ní àjọṣepọ̀ tó gúnmọ́ pẹ̀lú Ọlọ́run, ó ní ìdojúkọ látọ̀dọ̀ àwọn ọ̀tá tí wọ́n gbìmọ̀ lé lórí, tí wọ́n sì fẹ́ gbẹ̀mí ẹ̀. Ṣùgbọ́n ó gbẹ́kẹ̀lé Ọlọ́run. Nínú ipò àìnírètí òun, ìrètí rẹ̀ sọjí, ó sì fi ìrètí yẹn hàn nínú àdúrà tó gbà. Ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi, ipò wo ni ìwọ wà? Ìwọ pẹ̀lú a wà ní ipò àìnírètí bí? Àìlera, àìsàn ni bí? Ogun ọ̀tá ilé ni àbọ́tá òde? Ogun ẹnu iṣẹ́ ni àbẹ́tẹnu òwò, àbí tẹnu ẹ̀kọ́? Ogun ìdílé ni àbógun yòówù tí ìbáà jẹ́? Tí ìwọ pẹ̀lú bá wá sọ́dọ̀ Ọlọ́run tó ké pe Olúwa, yóò kúkú dá ọ lóhùn. Ọlọ́run ń ṣe bíi tàtijọ́, àwa ni kẹ́ ẹ jẹ́ á sin bàbá bíi tàtijọ́. Ibi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa tó ti tẹnubodò tó mú mínú. Ṣùgbọ́n béèrè kan wà ń bẹ̀rùn tá a gbọ́dọ̀ kíyèsí ká tó bọ́ sábala kejì. Ìbéèrè ni pé nínú ẹ̀kọ́ tá a kọ́ yìí, a rí tí olórin yìí tó ń gbàdúrà k'Ọlọ́run run àwọn ọ̀tá rẹ̀,
tó ń gbàdúrà lòdì sí àwọn ọ̀tá rẹ̀. Ǹjọ́ yẹ kọ́mọlẹ́yìn Kristi máa gbàdúrà òdì sí ọ̀tá bí? Onísáàmù ìságbà sáà lè fi tí ẹ ṣàwòkọ́ṣe gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi káwa náà máa gbàdúrà òdì sáwọn ọ̀tá wa. A lo àkókò péréte láti yànnàná ìdáhùn sí béèrè wọn. Olórin kan ní, ta ló fi jọ? Kí lẹ̀kọ́ tí Kristi kọ́ wa nínú àdúrà, nínú àjọṣepọ̀ wa pẹ̀lú àwọn tá a bá mọ̀ lọ́tá wa? Ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 43 sí 48 ó fi ẹ̀kọ́ Kristi hàn nípa irú ìhà wo ló yẹ kọ́mọlẹ́yìn Kristi kó kọ sí ọ̀tá rẹ̀ àti irú àdúrà wo ló yẹ á máa gbà. Sọ́yà á máa gbàdúrà òdì sí wọn. Ẹgbọ́n tí Mátíù kọ sílẹ̀ nípa ẹ̀kọ́ Jésù lórí èyí, bẹ̀rẹ̀ láti orí 5 Mátíù, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 43. Ìwé mímọ́ ní ẹ̀yin ti gbọ́, Jésù ní sọ̀rọ̀ ńbẹ̀. Ẹ̀yin ti gbọ́ bí a ti wí pé ìwọ fẹ́ ọmọnìkejì rẹ kí ìwọ kó sì kórìíra ọ̀tá rẹ. Jésù wá ní ṣùgbọ́n èmi wí fún yín o, tó bá jẹ́ ọmọ ẹ̀yìn mi ni yín, ẹ fẹ́ àwọn ọ̀tá yín, ẹ súre fáwọn tí ń fi yín ré, ẹ ṣoore fáwọn tó kórìíra yín, kí ẹ sì gbàdúrà fún àwọn tí ń fi àrán kan bá yín lò, tí wọ́n ń ṣe inúnibíni sí yín, kí ẹ̀yin ó bá lè jẹ́ ọmọ bàbá yín tí ń bẹ lọ́run. Nítorí bàbá yín tí ń bẹ lọ́run mòòrùn ràn sára èèyàn búburú àti sára èèyàn rere. Ó ń rọ̀jò fún àwọn olóòótọ́ àti fáwọn aláìṣòótọ́. Nítorí bí ẹ̀yin bá fẹ́ àwọn tí ń fẹ́ yín, ọpẹ́ kílẹ̀ ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ kọ́ làwọn agbowó òde ń ṣe. Bí ẹ̀yin bá ń sì ń kí àwọn arákùnrin yín, kílẹ̀ ṣe jẹ lómìn lọ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí àwọn agbowó òde ń ṣe. Nítorí náà kí ẹ̀yin kí ó pé bí bàbá yín ń bẹ ní ọ̀run, bàbá yín tí ń bẹ ní ọ̀run bó ṣe pé. Ẹ̀kọ́ Jésù nìyẹn nípa àjọṣepọ̀ àwa ọmọlẹ́yìn rẹ̀ pẹ̀lú àwọn ọ̀tá tí ń dojú kọ wa, tó ń gbógun sí wa. Kì í wá ṣe pé Jésù kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí nìkan lọ́rọ̀, Jésù fi ṣíṣe. Jésù fi ẹ̀kọ́ yìí ṣíṣe. A sì rí i nígbà tó wà lórí igi àgbélébùú, ń tó sọ nípa àwọn tí ń kàn án mágbélébùú tí wọ́n fi ń ṣẹlẹ́yà nínú ìwé Lúùkù orí 23 ẹsẹ̀ 24. Nínú ìwé Lúùkù orí 23 ẹsẹ̀ 24, Jésù ní, Bàbá, dáríjì wọ́n torí wọn ò mọ ohun tí wọ́n ń ṣe. Ó gbàdúrà fáwọn ọ̀tá rẹ̀. Ẹ̀kọ́ tó fi kọ́ wa, òun gangan fi sínú ìṣe. Kì í wá ṣe pé Jésù Kristi nìkan fi sínú ìṣe. A rí i wípé ẹ̀kọ́ tí Jésù kọ́ àwọn ọmọ ẹ̀yìn yìí tí ó sì fi sínú ìṣe, àwọn ọmọ ẹ̀yìn gbà á, àwọn náà sì fi sínú ìṣe pẹ̀lú. Ìdí nìyẹn gbà tí Stefanu tí wọ́n ń sọ lókùúta pa nínú ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 7. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 159 àti ẹsẹ̀ 60, níbi wọ́n ti ń sọ lókùúta pa tẹ́mi rẹ̀ tí ń bọ́ lọ. Stefanu gbàdúrà. Bíbélì ní ó kúnlẹ̀, ó sì kígbe ní ohùn rara lẹ́sẹ̀ 60. Ó ní, Olúwa, má ṣe ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lọ́rùn. Bíbélì ní nígbà tí ó sì wí èyí tán, ó sùn. Èyí ò ní wípé ó tọsẹ̀ ọ̀gá rẹ̀, ó tọpasẹ̀ ẹ̀kọ́ tí Jésù fi kọ́ wọn tó fi sínú ìṣe, òun náà fi sínú ìṣe. Kì í wá ṣe báwọn ọmọ ẹ̀yìn fi ẹ̀kọ́ Jésù sínú ìṣe nìkan, wọ́n tó fi ẹ̀kọ́ yìí kọ́ àwọn ẹlòmíràn. Ìdí nìyẹn tẹ́ ẹ bá dé inú ìwé Róòmù orí 12, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 17 sí 21, Róòmù orí 12. Ẹ̀kọ́ tí Jésù kọ́ àwọn ọmọ ẹ̀yìn yìí, àwọn ọmọ ẹ̀yìn náà tó fi kọ́ àwọn ẹlòmíràn. Ìdí nu tí Róòmù orí 12 ẹsẹ̀ 17 fi ní, ẹ má ṣe fi búburú san búburú fún ẹnikẹ́ni.
ẹ máa pèsè ohun tó tọ́ níwájú gbogbo ènìyàn. Bí ó lè ṣe nípa tiyín, ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Olùfẹ́, ẹ má ṣe gbẹ̀san fúnra yín, ṣùgbọ́n ẹ fààyè lẹ̀ fún ìbínú. Nítorí a ti kọ pé Olúwa wípé tèmi lẹ̀san, èmi ó sì gbẹ̀san. Ṣùgbọ́n bí ebi bá ń pa ọ̀tá rẹ o, fún un lóúnjẹ. Bóǹgbẹ bá ń gbẹ, fún un lómi mu. Nípa ṣíṣe bẹ́ẹ̀, ìwọ ń kó ẹ̀yìn iná lé e lórí. Má ṣe jẹ́ kí búburú ṣẹ́gun rẹ, ṣùgbọ́n fi rere ṣẹ́gun búburú. Torí náà, bá a bá wo gbogbo ẹ̀kọ́ Jésù yìí àti ìṣe Jésù àti ìṣe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ẹ̀kọ́ tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ fi kọ́ àwa, ẹ̀kọ́ Jésù ni wípé ká má fi búburú san búburú fẹ́nìkankan. Ẹ̀kọ́ Jésù ni pé ká má gbàdúrà òdì sáwọn ọ̀tá wa. Onísáàmù tá à ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ yìí gbàdúrà bó ṣe gbàhùn torí pọ́mọ ẹ̀yìn Mósè ni. Òfin Mósè sì ni eyín fún eyín, ojú fún ojú. Ṣùgbọ́n àwa ò sí lábẹ́ òfin Mósè, abẹ́ oore ọ̀fẹ́ nínú Jésù la wà. Ìwé Éfésù orí 2 ẹsẹ̀ 8 ó ní oore ọ̀fẹ́ la fi gbà wá là nípa ìgbàgbọ́, àtèyí ni kì í ṣe tàwa tìká ara wa, ẹ̀bùn Ọlọ́run ni. Torí náà ìwọ ará mi, bó bá jẹ́ pé o ti máa gbàdúrà òdì sáwọn ọ̀tá rẹ, tó o sì máa lo ẹsẹ̀ Bíbélì kan nú májẹ̀mú láéláé tàbómìí, kò bá ẹ̀kọ́ Jésù mu, kò bá ìṣe Jésù mu. Tó bá jọ́mọ ẹ̀yìn Jésù ní ọ́ lótìtọ́ àti lódodo, jẹ́ kí o sì tẹ̀lé ẹ̀kọ́ rẹ̀. Èyí ni ó mú wa lọ sí abala kejì ẹ̀kọ́ wa, èyí tí a pè ní àdúà tó tọkàn wá. Àdúà òtítọ́, àdúà tọkàn wá, àdúà òtítọ́. Ìyún ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 17 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ hùn títí dé ẹsẹ̀ 21 rẹ̀. Orin Dáfídì, orin ẹyọ kan ó lé ní 50, ẹsẹ̀ 3 sí 21. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọ kà á bá a ṣe ń lọ sábala kejì ẹ̀kọ́ yìí. Ìwé mímọ́ ní, Ọlọ́run, ìwọ ti kọ́ mi láti ìgbà èwe mi wá, àti títí dìsinsìnyí ni èmi ti ń sọ̀rọ̀ iṣẹ́ ìyanu rẹ. Pẹ̀lúpẹ̀lú nígbà tí èmi di arúgbó tán, tí mo hewú, Olúwa má ṣe kọ̀ mí, títí èmi ó fi ipá rẹ hàn fún ìran yìí àti agbára rẹ fún gbogbo àwọn ará ẹ̀yìn. Ọlọ́run òdodo rẹ ga jọjọ pẹ̀lú ẹni tí ó ti ṣe nǹkan ńlá. Ọlọ́run, ta ló dàbí ìwọ? Ìwọ tó fi iṣẹ́ ńlá àti kíkan hàn mí. Ìwọ náà ni yóò tún mi jí, yóò sì tún mi sọ sí òkè láti ọ̀gbun ilẹ̀ wá. Ìwọ ó sọ ọlá mi di púpọ̀, ìwọ ó sì tù mí nínú ní ìhà gbogbo. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Tẹ́ ẹ bá gbàgbé, lábala àkọ́kọ́ ẹ̀kọ́ wa, onísáàmù yìí ó kígbe fún ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé àwọn ọ̀tá dìde gbìmọ̀ pọ̀ lé lórí, wọ́n gbógun tì í. Àwọn ọ̀tá tí wọ́n sì gbìmọ̀ pọ̀ tí wọ́n gbógun tì í yìí, wọ́n nígbà èèyàn ń wọ́ ọ lọ́ọ̀lọ́, bó ṣe wíwọ́ wọn ò ní wọ́ ọ, wọ́n pọ̀ jùlọ, wọ́n lágbára jùlọ. Ìdí nìyí tó fi kígbe pé Ọlọ́run ní abala àkọ́kọ́. Ṣùgbọ́n ní abala kejì yìí, a rí bí ìrètí rẹ̀ ṣe sọjí nínú àìnírètí ìgbógun ti ọ̀tá. Nítorí ìgbàgbọ́ rẹ̀ nínú Ọlọ́run fún ìṣẹ́gun, nítorí ìgbàgbọ́ rẹ̀ nínú Ọlọ́run fún ìdáláre, nítorí ìgbàgbọ́ rẹ̀ nínú Ọlọ́run fún ìmúpadàbọ̀sípò. Eléyìí ó ní abala kejì ẹ̀kọ́ wa, òun ni ó dá lé lórí. Olórin yìí, onísáàmù yìí, bí ó tiẹ̀ jẹ́ wípé ojú rẹ̀ ti rí mọ̀ bó láti ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ wá,
kódà tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí inú ọ̀gbun ló wà, ìyẹn ò ní pé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà. Síbẹ̀síbẹ̀ ó ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run fún ìdáǹdè àti ìmúpadàbọ̀sípò. Bó tiẹ̀ jẹ́ pé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà, ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run fún ìdáǹdè àti ìmúpadàbọ̀sípò. Bó la ṣe mọ̀? A mọ̀ nínú ẹsẹ̀ 20 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́. Ẹ̀gbọ́n tí ìwé mímọ́ wí: ìwọ ti fi iṣẹ́ ńlá àti kíkan hàn mí. Ìwọ tí o fi iṣẹ́ ńlá àti kíkan hàn mí. Iṣẹ́ kíkan, iṣẹ́ tó korò hàn mí. Ìwọ náà ló tún mi jí. Ìwọ náà ló tún mi sọ sókè láti inú ọ̀gbun. Ó ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run, pé Ọlọ́run tó fààyè gba ọ̀tá láti fi ohun kíkan hàn òun, láti wà nínú ọ̀gbun, láti wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Ọlọ́run òun kan náà ni ó mú òun kúrò ní ipò ọ̀gbun lọ sókè, yóò fà òun sókè, yóò fún òun ní ìṣẹ́gun. Ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run fún ìdáǹdè lọ́wọ́ ogun ìgbìmọ̀ àwọn ọ̀tá. Lórí ìgbẹ́kẹ̀lé yìí ló wá gbàdúrà fún nǹkan 5. Ó gbàdúrà fún nǹkan 5. Dínú tá a fi pè abala yìí ní àdúrà tọkànwá, àdúrà tinúwá, àdúrà òtítọ́, àdúrà tọkàntọkàn. Nínú àdúrà kókó 5 tó gbà yìí, kókó àdúrà rẹ̀ àkọ́kọ́ èyí tó béèrè fún ni pé, àní Olúwa dákun má kọ̀ mí. Olúwa má ṣe kọ̀ mí. Kókó àdúrà àkọ́kọ́ tó gbà nù. Ìyẹn ló wà nínú ẹsẹ̀ 17 àti abala àkọ́kọ́ ẹsẹ̀ 18. Èyí tó sọ báyìí pé, Ọlọ́run, ìwọ ti kọ́ mi láti ìgbà èwe mi wá, àti títí ìsinsìnyí lèmi ń sọ̀rọ̀ iṣẹ́ ìyanu rẹ. Pẹ̀lúpẹ̀lú nígbà tí èmi di arúgbó tán yìí tí mo hewú yìí, Ọlọ́run má ṣe kọ̀ mí. Kókó àdúrà rẹ̀ tó tinú ọkàn wá nù. Kókó àdúrà rẹ̀ òtítọ́ tó nípọnù. Olúwa má ṣe kọ̀ mí. Ó gbàdúrà, Olúwa má ṣàmìtì. Ẹ má gbàgbé, àwọn ọ̀tá tí wọ́n gbógun tì nítorí pé wọ́n gbàgbọ́ pé wọ́n rò wípé Ọlọ́run ti sáàtì, Ọlọ́run ti gbàgbé ẹ̀, Ọlọ́run ti kọ̀ọ́lẹ̀. Torí náà ẹ lé ẹ mú. Òun náà wá ń bá Ọlọ́run sọ̀rọ̀: Olúwa dákun má ṣe kọ̀ mí, kí ọwọ́ àwọn ọ̀tá yìí kó má bá mi. Ó sátọ̀ Olúwa lọ, ó ké pe Olúwa. Ohun kan kejì tí ó béèrè fún nínú àdúrà yìí, ó ní wípé kí Ọlọ́run fún un lóore ọ̀fẹ́ kóun lè jẹ́rìí dídára Olúwa, pàápàá jùlọ fún àwọn ìran tí ń bọ̀. Kí Ọlọ́run dá òun sí, k'Ọlọ́run mú un wà láyé, k'Ọlọ́run mú un wà láàyè kóun lè ròyìn dídára Olúwa fúnran tí ń bọ̀. Ìyẹn ni ẹsẹ̀ 18 àti 19 ìwé yẹn ń sọ fún wa. Abala kejì ẹsẹ̀ 18 àti 19. Òun wípé, Olúwa má ṣe kọ̀ mí títí èmi ó fi ipá rẹ hàn fúnran yìí, àti agbára rẹ fún gbogbo àwọn ará ẹ̀yìn èyí ò ní ìran tí ń bọ̀. Títí wọ́n èròyìn títóbi agbára rẹ fúnran tí ń bọ̀. Olúwa má ṣàmìtì. Ó wá fọba lé inú ẹsẹ̀ 19. Ọlọ́run òdodo rẹ̀ ga jọjọ púpọ̀. Òdodo rẹ̀ ga jọjọ pẹ̀lú. Ẹni tí ó ti ṣe nǹkan ńlá, Ọlọ́run ta ló dàbí ìwọ? Ó gbẹ́kẹ̀lé Ọlọ́run pé kò sẹ́ni tó dàbí rẹ̀. Nínú àwọn alágbára kò sẹ́ni tó dàbí rẹ̀. Ìdí sínú tí ipá àwọn ọ̀tá ò fi ká láti ìgbà yìí wá. Ṣùgbọ́n nígbà tí wọ́n wá rò pé ó dàbí ẹni pé Ọlọ́run ti sátì, ni wọ́n fi ní ọyẹ́ ilé mú ọwọ́ tẹ̀. Wọ́n mọ̀ wípé òun àtọlọ́run wọn ò fira wọn lẹ̀. Kókó àdúrà rẹ̀ kẹta tó gbà ló wà nínú ẹsẹ̀ 20. Ó gbàdúrà wípé kí Ọlọ́run kó fà ń gòkè láti inú ọ̀gbun. Ó gbàdúrà k'Ọlọ́run dáhùn dè nínú ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run tó ń wà. Dínú tí ẹsẹ̀ 20 fi ní, ìwọ tí o ti fi iṣẹ́ ńlá àti kíkan hàn mí.
ni yóò tún mi jí. Ìwọ tí o ti fi iṣẹ́ ńlá àti kíkan hàn mí, kíkan níbẹ̀ yẹn túmọ̀ sí ohun tó korò bí ìdápa, ohun tí ó dùn tó o ti fi hàn mí, ìwọ ló wá tún mi jí. Gbólóhùn tó parí ẹsẹ̀ 20 yẹn ni yóò sì tún mú mi sọ sókè láti inú ọ̀gbun ilẹ̀. Ohun tẹ́sẹ̀ yẹn ń sọ ni wípé ó dá mi ń dè kúrò nínú ẹsẹ̀ kan ayé, ẹsẹ̀ kan ọ̀run tí mo wà yìí, ó mú mi padà bọ̀ sípò. Kókó àdúrà ẹsẹ̀ 20 yẹn ni pé ìwọ tí ó fa ààyè gba ipò tí mo wà yìí, ìwọ náà ló dá mi ń dè nínú rẹ̀. Ó béèrè fún ìmúpadàbọ̀ sípò, ó béèrè fún ìdáǹdè, ó béèrè fún ìtúsílẹ̀ nínú ẹsẹ̀ 20. Àdúrà rẹ̀ kẹrin tó gbà àti ẹ̀karùn-ún nínú ẹsẹ̀ 21 ló wà. Ẹsẹ̀ 21, ó gbàdúrà pé kí Ọlọ́run kó sọlá òun di púpọ̀, kí òun dọlá ń rewájú. Ó béèrè, ó gbàdúrà pé Olúwa sọ mí dọlá ń rewájú. Ẹ wo ẹsẹ̀ 21 yẹn, ó ní ìwọ ó sọ ọlá mi di púpọ̀. Bó bá jẹ́ pé jókòó tọlá tẹ́lẹ̀tẹ́lẹ̀, Olúwa ó sọ mí dọlá di púpọ̀. Nínú abala tó gbẹ̀yìn ẹsẹ̀ 21 náà, ó tún gbàdúrà, Olúwa ó tù mí nínú níhà gbogbo, ó fi mí lọ́kàn balẹ̀ níhà gbogbo, ó fún mi lálàáfíà níhà gbogbo, tí n ò ní ṣaláì ní oore kankan bíi tí wù ọmọ. Àwọn àdúrà kíkan, àdúrà tọkàn wá, àdúrà òtítọ́ tí olórí yìí tó gbà lábala kejì nìyí. Gbogbo rẹ̀ sì gbára lé ìgbàgbọ́ rẹ̀ nínú Ọlọ́run. Bó ṣe ń gbàhùn, bẹ́ẹ̀ ló gba Ọlọ́run gbọ́ pé bẹ́ẹ̀ ni ó ṣe. Láì ní fi ṣe ipò tó wà lọ́wọ́lọ́wọ́, ipò àìnírètí. Ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run pé bí mo bá ti ń béèrè, bẹ́ẹ̀ ni Bàbá ó ṣe. Eléyìí sì rí bẹ́ẹ̀ torí wípé ó rántí àwọn ohun tọ́lọ́run ti ṣe ṣáájú, ìṣẹ́gun tó ti ní ṣáájú. Ó ti ní ìṣẹ́gun ṣáájú. Ẹ má sì gbàgbé pé ẹsẹ̀ orin kan nínú ìwé orin wa, ó ní ìṣẹ́gun kan yóò fi ipá mìíràn fún ọ. Máa jà bí ọkùnrin, ṣẹ́gun ìbínú. Ibi tí abala kejì ẹ̀kọ́ wa yìí tó náà ti tẹnu bodò tó ti mú mi nìyẹn. Irú ipò wo nìwọ náà wà? Ìpèníjà wo ló ń dojú kọ? Gbàdúrà tinútinú rẹ pẹ̀lú ọkàn kan àti inú kan sí Ọlọ́run, ó sì rí ògo Ọlọ́run. Kí a wá tó mẹ́nu dúró nínú ẹ̀kọ́ yìí, ẹ jẹ́ kí n ṣàtẹnumọ́ àwọn kókó bíi 2-3 èyí tí a gbọ́dọ̀ kíyèsí ká sì dìmú bá a ti ń rìnrìn àjò ìgbàgbọ́ wa síwájú sí. Àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́ òun náà ni wípé nígbà tó o bá wà nínú hílàhílo, nígbà tí ogun aláfọwọ́sowọ́pọ̀ bá dìde sí ọ bó ṣe dìde sóní Sáàmù yìí, kígbe pé Olúwa. Ṣé ẹ rí ogun nínú ìrìn àjò ìgbàgbọ́? Kò ṣeé yẹ̀. Ìgbàkúùgbà tógun bá dìde sí ọ, ogun aláfọwọ́sowọ́pọ̀ ló dìde sóní Sáàmù yìí, ó sì kígbe pé Olúwa. Olúwa ò sì dojú tì. Bí ogun aláfọwọ́sowọ́pọ̀ bá dìde sí ọ, tó wà nínú ìpèníjà, irú ìpèníjà yòówù tó lè máa là kọjá, má fi gbẹ́kẹ̀lé rẹ sínú èèyàn o, torí gbẹ́kẹ̀lé èèyàn asán ni. Ṣùgbọ́n Ọlọ́run wa, òun ni olùrànlọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Kígbe pé Bàbá, yóò sì gbọ́. Kókó àkọ́kọ́ ni. Kókó kejì tí mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí, ó ní wípé àwọn ìṣẹ́gun tọ́lọ́run ti fún ọ ṣáájú, má gbàgbé wọn o. Àwọn ìdáǹdè tọ́lọ́run ti fún ọ ṣáájú, má gbàgbé wọn o. Máa lò ó láti yin Ọlọ́run, láti gbéga. Àwọn ìṣẹ́gun yẹn òun lọ́lọ́run ó sì lò fún ọ láti tún mú ìgbàgbọ́ rẹ sọjí. Ìdí nìyẹn tó lórin yẹn nínú ìwé orin wa fi ní ìṣẹ́gun kan yóò fi ipá mìíràn fún ọ.
tá a bá gbàgbé ìṣẹ́gun tàná a mọ̀ pé bólúwa bá ṣe èyí fún mi lánàá, èyí tó dé lónìí náà yóò ṣe jù bẹ́ẹ̀ lọ. Mọ́ gbàgbé oore Olúwa, mọ́ gbàgbé àwọn àṣeyọrí àtijọ́, mọ́ gbàgbé àwọn ìṣẹ́gun àná, mọ́ gbàgbé àwọn iṣẹ́ ìyanu kan tàbómìíràn tọ́lọ́run ti ṣe fún ọ kọjá, torí pé rírántí wọn yóò ràn ọ́ lọ́wọ́, yóò ràn ìgbàgbọ́ rẹ lọ́wọ́ láti dúró tíírí ní ọjọ́ ìbí. Lọ́nà kẹta, kéde dídára Olúwa, kéde ìyanu Olúwa, pàápàá jùlọ fún àwọn ìran tí ń bọ̀. Sọ àwọn iṣẹ́ ìyanu Ọlọ́run tó ti gbé sínú ayé rẹ fáwọn ọmọ rẹ, sọ fáwọn ọmọọṣẹ́ tí ń kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ, sọ fáwọn akẹ́kọ̀ọ́ nílé ìwé rẹ, sọ fáwọn ọmọọṣẹ́ lẹ́nu iṣẹ́ rẹ tó ń bi ilé iṣẹ́ tó ti ń ṣiṣẹ́, sọ fáwọn ọ̀dọ́ nínú ìjọ. Nípa sísọ bẹ́ẹ̀ fún wọn yóò ran ìgbàgbọ́ tiwọn náà lọ́wọ́. Nígbàkúùgbà táwọn náà bá ní ìpèníjà kan tàbómìíràn, wọn ò rántí pé ọ̀gá wa sì sọ báyìí, bàbá wa sọ báyìí, nígbà tí irú nǹkan báyìí dé sí ọ̀gá wa, nígbà tí irú nǹkan báyìí dé sí bàbá wa, ó kúkú borí rẹ̀, àwa náà ó borí. Pé àwọn àlàkọjá ìṣẹ́gun rẹ pín pẹ̀lú àwọn ìran tí ń bọ̀ láti ran ìgbàgbọ́ tiwọn náà lọ́wọ́. Onísáàmù ní, mọ́ sámìtì, mọ́ kọ̀ mí sílẹ̀ títí èmi ó fi ròyìn ìyanu rẹ fún àwọn ìran tí ń bọ̀. Ẹ jẹ́ káwa náà ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Lọ́nà kẹrin, ẹ jẹ́ ká tẹ̀lé àpẹẹrẹ Jésù. Ẹ jẹ́ á dàbí Jésù. Jésù ò fi àwọn ọ̀tá rẹ̀ ré. Jésù ò gbàdúrà fún ìparun wọn. Ó tún ní, Bàbá dáríjì wọn ni. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì fìwà jọ ọ́. Tó bá jọmọ ẹ̀yìn Jésù nìwọ, tó èso ọmọ ẹ̀yìn Mósè, ṣe bí Jésù. Ṣe bí Jésù, gbàdúrà bí Jésù ṣe gbà á, hùwà bí Jésù ṣe hùwà. Ìdí nìyẹn tó rìn kan náà ìwé orin wa fi ní, mo fẹ́ kí n dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́. Kò sẹ́ni ó gbọ́rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rí. Níparí, nínú ìrìn àjò ayé a lè ṣàì ní ìpèníjà. Ogun ò lè ṣàì dìde. Ogun aláfọwọ́sowọ́pọ̀, ogun inú ilé, ogun ọ̀tá a lè ṣàì rí. Ṣùgbọ́n nígbàkúùgbà tógun bá dìde sí ọ, àwọn ogun yẹn náà ní máa ń sọ wá dá lágbára nínú Olúwa. Ohun tí a kàn ní láti ṣe, òun náà ní ká gbẹ́kẹ̀lé Ọlọ́run fún ìṣẹ́gun. Ọlọ́run kì í já àwọn tó bá gbà á gbọ́, kì í já wọn kulẹ̀. Mo sì gbàgbọ́ wípé kò ní já ọ kulẹ̀. Tó bá sì ti ní ìṣẹ́gun kan, bẹ́ẹ̀ ni ó mọ fún ọ lágbára láti tún ṣẹ́gun òmíì tí ó ti dé. Ayé, àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ní ayé ogun ni. Ṣùgbọ́n àwa ti jẹ́ aṣẹ́gun nípa ẹni tó fẹ́ wa, èyí tí í ṣe Jésù Kristi. Torí náà, di ìgbàgbọ́ rẹ mú. Bí onísáàmù yìí, bí ogun aláfọwọ́sowọ́pọ̀ bá dìde, gbàgbọ́ wípé o ní olùgbàlà kan yóò sì ṣẹ́gun fún ọ. Níbi tẹ́kọ̀ọ́ wa lọ́sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Mo fààyè lé àwọn olùkọ́ wa lọ́wọ́ lọ́jọ́ Olúwa tí ń bọ̀. Àdúrà mi ni wípé ńgbà bá dé kíláàsì wa gbogbo nínú ìjọ wa gbogbo láti kẹ́kọ̀ọ́ yìí, Olúwa ó ṣí wa níyè láti ní òye tó kún rẹ́rẹ́ nípa ẹ̀kọ́ yìí. Yóò sì ran ìgbàgbọ́ wa lọ́wọ́ láti lè sọjí nígbàkúùgbà tí ìrètí bá dàbí ẹni pó pin, láti mú ìrètí wa sọjí, ká sì fàfihàn ìrètí wa, ìgbàgbọ́ wa nínú Ọlọ́run. Àdúrà mi ni wípé ohun yòówù tó lè dé, àtèmi àti yín, ìgbàgbọ́ wa ò ní yẹ̀. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá ó tún máa pàdé. Ó dàbọ̀. Ire o.